Please, we need help. We are stranded here. International flight, international abawa, but ó ti di bó ṣe rí kò sí nǹkan tí a fẹ́ ṣe sí from help wa torí Ọlọ́run èèyàn kan tó kú ní ìjẹyìn àbí ìjarun ebi lẹ́ni yẹn pariwo tó fi dákẹ́ sí bíbá ẹjọ́ torí Ọlọ́run tọ́lọ́run la. yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sẹ́lẹ̀ ọkọ yọ̀ké yọkọlú yọkọ rẹ̀ ní vasua wọ́n ní ẹni a wí fún ọba ajé ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba ajé ó gbà díẹ̀ tí wọ́n bẹ kẹ́kẹ́ fi gbé pé awíwíwí ẹlẹ́wọ̀n gbọ́ o afọ̀fọ̀fọ̀ ẹlẹ́wọ̀n nígbà tí wàá sọ fún yín torí Ọlọ́run àwọn ọmọ Nàìjíríà wọ́n ti já àwọn Oríyọmí ilẹ̀ dápẹ́ ẹ̀ lọ́wọ́ àgbà àwọn Oríyọmí wálé ìjọba Nàìjíríà dákun ẹ bá àgbà Oríyọmí wálé bẹ́ẹ̀ bá tiẹ̀ ojú ogun ẹwọ́ torí Yọmí ó ní prógrámù tí ó ṣe ìjọba Ọ̀yọ́ Ṣèyí Mákindé ẹ mọ̀ kọ́ ọmọ yín ni ẹ ṣàánú ẹ aṣọ fún kó tó rálù àjòjì wọ́n ti rálù àjòjì ó ní fúlàbí olóyìn kan tó yẹ pé bóòlù ṣẹ̀sìn kan ó ní orí mọ́jẹ lọ sóòkò àìníde tí èso kọ àìníde lè báyìí ṣé ara ọmọbìnrin tó ń pariwo ṣé ara ọmọbìnrin tó ń pariwo mọ́kọ́ rẹ̀ níwájú kí tó pìtì wọn ni ṣé ara ọmọbìnrin tó ń pariwo yẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èmi ọmọ yín náà ní Ìrọ̀rùn Ọlá Àyìnkẹ́. Mo kàn ní kí n address àwọn kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ sí wa ní Saudi Arabia ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìjọba Nàìjíríà, please, we need help. We are stranded here. International flight, international abawa, but ó ti di bó ṣe rí kò sí nǹkan tí a fẹ́ ṣe sí. From 6 days, láti 6 days ago, láti páàkì ẹ̀rù wálẹ̀. Ló ti ń dín pé a máa lọ lénìí, a máa lọ lọ́la, a máa lọ lénìí, a máa lọ lọ́la, a máa lọ lénìí, a máa lọ. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run president wa, I need help. Ẹni tí ó ro oúnjẹ jẹ ó wà nù wa, ẹni tí ó ro mímu ó wà nù wa, àwọn kan sick. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn tó ná mọ́lé àwa ta ná mọ́lé àwa ń bẹ̀, àwọn tó fọkọ sílẹ̀ àwọn tó fàyà sílẹ̀ business náà ó ṣe kókó. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run help wa. International asanwó tó pọ̀ wá sí àjì kò ń ṣe irú àwa ló yẹ ká tún máa go through àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí. Ìgbà táwa ní Mínà náà kò jọ pé wọ́n kó wa síbi kan bí ẹran, wọn fún wa ní treat dáadáa as international, but a ní choice. A gbà pé tọ́lọ́run la wa ṣe kọ́lọ́run gbà gẹ́gẹ́ bí ìbàdà fún wa. Stress àjọ̀dún yìí ti pọ̀ jù. Ẹ tún jẹ́ ká máa lọ sílé wa ká lọ relax. Flight ń bọ̀ lénìí, flight ń bọ̀ lọ́la là ń gbọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run à ń bẹ̀yìn ni pẹ̀lú títóbi tọ́lọ́run ẹ̀ẹ́pù wa torí Ọlọ́run èèyàn kan tó kú ní ìjẹyìn àbí ìjarun ebi lẹ́ni yẹn pariwo tó fi dákẹ́ sí bíbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tọ́lọ́run la wá ṣe à ń bẹ̀yìn ni à ń bẹ̀yìn torí títóbi tọ́lọ́run. Nigeria government ẹ jọ̀ọ́ bóyá tún tàwa Nàìjíríà ò wà òkè ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ a padà sílé wa láyọ̀ ayọ̀ tá a wá síbí òun náà nìkan jẹ́ ká padà kò jù bẹ́ẹ̀ lọ. lórí 5 million ó wá ń pariwo ìjọba Nàìjíríà ẹ dákun ẹ gbà wá o ẹ mọ tó ń ṣẹlẹ̀ wọ́n ní wọ́n kó wọn lónìí wọ́n kó wọn lọ́la wọ́n kó wọn lọ́tùnla wọ́n fòní dọ́là dòní wọ́n fòní dòní wọ́n fọ̀là dọ́là wọ́n ò kó wọn lórí 5 million 6 million ebi ti ń pa wọ́n ti ń kú lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yìn bá ti ẹ̀kú bẹ́ẹ̀ ikú tó kú ní ládánú ni ó ti wá débi pé wọ́n wá pariwo ìjọba Nàìjíríà tí wọ́n rí Yẹmí jẹ̀ ní wọn ò ní gbé òun àṣekẹ́sọ̀ fi Yẹmí nìkan wọn ò ní gbé àtàwọn tí wọn ò ní gbé pọ̀ àwọn international Ọ̀yọ́ wọn ò tí ìrìn ẹ̀kẹ́ gbé wá lẹ́nu wọn àwọn ní Hajj international Ọ̀yọ́ state wọn ò tí ìrìn ẹ̀kẹ́ gbé wá lẹ́nu wọn àwa ń sọ látijọ́ yìí à ń sọ wípé àwọn pípù yìí wọ́n ń tàn wá jẹ ní wọ́n máa ń fòní dòní wọ́n ń fọ̀lá dọ́là táwọn ní Hajj fi wá ń kú sọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan ẹni tó ní 5 million lọ́wọ́ ó wá ń kúkú ẹni tí ò ní wá náírà lápò ó ti wá wọ́ọ̀sì délẹ́bù pé àwọn aláàjì Ọ̀yọ́ state àtàwọn state mi wà tí wọn ò rí gbé wálé wọ́n wá ń kú sí ọ̀hún wọ́n máa ń pariwo ìjọba ẹ̀yẹ ṣe pàláwò díẹ̀ tí mo fẹ́ ti yẹ̀yẹ̀ díẹ̀ ẹ pàláwò ẹ pàláwò ìjọba inú ìjọba àtàláwò ẹ̀wọ́n lágbára jù náà ẹ pàláwò. bọ́ àlàó ẹ má bínú oyin bọ́ àlàó yẹ mọ̀ pé ó
kò yẹ ká mọ̀ fi ṣe ọlá díẹ̀ lẹ́kọ̀ọ̀kan náà ni ìjọba Nàìjíríà ẹ dákun ẹ gbà wá o ó ní 5 million 6 million ó wá ń jìyà ẹni tí ò ní kankan wọ́n ti wà stranded wọ́n ti pélépélé wọ́n ti gbowó wọ́n ti fi jẹun tán owó ojú eégún nígbà wọn bá ṣẹ́ni bí 100,000 sí wọn lé kórè 100,000 tó bá ṣẹ́ni sí wọn láti bí kò lè jẹ́ oúnjẹ ọjọ́ kan ọjọ́ méjì lọ 500,000 lè jẹ́ oúnjẹ ọjọ́ mẹ́ta lọ. ọ̀ǹdí tẹ̀ wọ́n ní wọ́n àgbé wọ́n retí wọn rẹ̀ jẹ́ òun òrómìnira. wọ́n wá pé bàbá Bọ́lá Ahmed Tinubu tí Bọ́lá Ahmed Tinubu náà yín iṣẹ́ kí wọ́n jẹ́ pé orí yẹmí ló kó bá gbogbo yín ọ̀rọ̀ yẹ kó jẹ́ pé ọ̀rọ̀ tó orí yẹmí sọ ló kó bá gbogbo yín aláàjì orí yẹmí ẹ pẹ̀lẹ́. sọ́dọ̀ àwọn mùsùlùmí mi wọ́n ti fẹ́ kú mi ọ̀sẹ̀ náà ni mo rẹ́ nínú fíìmù Yorùbá ẹ mọ̀ ní táwọn àjẹnu fíìmù Yorùbá mọ́ ni ẹ pa aláwù ẹ mọ̀ pé ìjọba aláwù ni ẹ pè tí bá a sọ fún yín lórí 6 million tí ẹ kẹ́ ní 6 million ká tún mọ̀ jìyà sí ẹ̀rí tọ́wọ́ bá Saudi sọ ni ọba Saudi ó láwọn ti bóyí owó yìí ṣe pọ́jẹ́ẹ̀tì wọ́n ti tí kú ọmọ ẹ̀ wọ́n ò tí wà bẹ́ẹ̀ sí kú ọmọ ẹ̀ ọmọ sáré gbé online ó láwọn ti bóyí ṣe pọ́jẹ́ẹ̀tì wọ́n lọ wá ilẹ̀ tó lè contain ilẹ̀ 170 kilometers wọ́n á fi kọ́ city wọ́n ní ilẹ̀ yẹn lè contain wọ́n ní ilẹ̀ yẹn ó lè contain 10 million people nítorí ọmọ Saudi sọ yẹn náà. Bẹ́ẹ̀ni 170 kilometer long ó lè contain 10 million people ọmọ ìsọ́wọ́ wá proud láì láàárọ̀ yìí ó ní we have money we have cash wọ́n fọwọ́ tí wá proud. wọ́n dẹ̀ bí $500 billion parí ẹ̀. jẹ́ wọ́n kábíyèsí Olódùmarè ẹjọ́ náà ẹ wà lẹ́ni prof ẹni gbẹ̀láwo ṣé ẹ tí tó gbọ́n kọ́ni gbogbo eléyìí náà tàbí nẹ́ẹ̀sìà wọ́n tún àwọn tó ti ṣe àwọn tó ti fẹ́ lè kí ọ̀tá wọn fẹ́ lọ wọn ò lè jí ó lọ tí bá ń sọ fún yín à ń fowó ti yín fúrẹ́sì ẹ mọ̀ pé ìjọba sí Nàìjíríà ẹjọ́ ti Ọlọ́run aláwọ̀ ni ẹ pè ṣé fi aláwọ̀ lọ sí ẹ bá kú bẹ́ẹ̀ ikú aláwọ̀ ni sọ̀nù àlà bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ sọ̀nù àlà ni àwọn kan ti kú bẹ́ẹ̀ àwọn èèyàn ń rò bí ẹni pé bẹ́ẹ̀ ṣe kú bẹ́ẹ̀ bóyá kò ká mi lára ó ká mi lára. aláwọ̀ ló gbé sẹ́ra àwọn ìjọba kọ́. bóyá àwọn ṣe kú bẹ́ẹ̀ yẹn ó rò bí ó ká mi lára ṣùgbọ́n bàbá mi kan mọ̀ sọ̀rọ̀ wọ́n sọ wípé inú àwọn ó dùn wọ́n ní àwọn máa ń dùn táwọn bá fún yẹn lámọ̀ràn tí ò bá gbà wọ́n nínú àwọn ó dùn wípé torí pé ààyè ó wà àti sọ̀rọ̀ sí pé nígbà mo fọ lámọ̀ràn kó síbẹ̀ tó gbà sórí pé òun ló wá yọlẹ̀ báyìí torí pé àwọn ò lè lẹ́nu ọ̀rọ̀ wọ́n ṣùgbọ́n tó bá gbọ́ àmọ̀ràn táwọn fún kò inú àwọn onífi bẹ́ẹ̀ dùn torí pé kò ní mọ iye àmọ̀ràn táwọn fún tí ó bá gbọ́ ni yóò mọ iye àmọ̀ràn tí wọ́n fún tí wọ́n bá fún yẹn lámọ̀ràn tí wọ́n bá mú àmọ̀ràn yẹn lò tí wọ́n bá padà jáde lójú yóò mọ iye àmọ̀ràn tó fún un tó ń sọ yẹn but tó bá gbọ́ àmọ̀ràn yẹn kò ní mọ iye ẹ̀rọ pé ó ti lè sọ pé tí wọ́n bá tiẹ̀ fún mi lámọ̀ràn gẹ̀mí gẹ́mọ̀ pé normal thing nìyẹn náà. tí n bá jẹ tẹ̀lé ọ̀rọ̀ wọn gan bóyá ajé òṣèlè náà ló ṣẹlẹ̀. ẹ ò ní dáàbò bẹ́ẹ̀ ni tí ó sọ ni pé tí n bá tẹ̀ lámọ̀ràn tó fún mi gan bí ajé òṣèlè náà ló ṣẹlẹ̀ yẹn but tí n bá fún yẹn lámọ̀ràn tẹ́yìn ò bá mú àmọ̀ràn yẹn tí ò bá má àmọ̀ràn yẹn lò a ti fún yín lámọ̀ràn wípé ilẹ̀ kankan ò mọ́jú ilẹ̀ kankan lọ àwọn kìíní kan fowó wa mu tíì ni wọ́n dó wa sí yogurt tí kò ń bẹ ọmọ Saudi sí ó ti ń proud lórí wa we have 170 kilometers project we are building constructing house it will be electronic kìnìkan ó ní kódà city ó ní iná táwọn olóhùn bẹ́ẹ̀ ó ní yóò jẹ́ kìíní computerized iná ni wọ́n lò ń bẹ̀ kò ní jẹ́ pé bóyá wọn mú ọmọ sọwọ́ yàkí gbogbo àwọn machine tí ó mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ yóò jẹ́ electronic artificial intelligence ẹgbẹ̀rún sí ẹgbẹ̀rún gbẹ̀bọ̀ ó lá artificial intelligence wọ́n fowó ra proud àwọn ènìyàn mẹ́wàá owó àwọn tó pín yẹn ṣe bá ànáwó fún wọn ṣe bá àwọn oníplẹ̀ ló ń gbowó wa oníplẹ̀ ló gba 5 million gbogbo ẹ̀yìn agent alálàájì Ìbàdàn
tẹ́ ẹ káwọn èèyàn lọ àbáwọn tó bá ta sáná lọ ẹ wá bs kó wọn wá padà ẹ mọ̀ rò pé bóyá bó ṣe wà lọ́hùn tí wọ́n ń kú lẹ́yọ kọ̀ọ̀kan lórí 5 million 6 million ẹ rò pé inú mi dùn inú mi ò dùn ó wọ́n wà lọ́mọ ìyá mi ń kún bí kan inú mi wà dùn kò lè dùn mọ́ mi nínú ẹni tí mo rí lẹ́ẹ̀kan ó mọ̀ pé ní ẹ̀rín mọ̀ságì ẹ̀rín pé àgbàyìn lámọ̀nà ẹ gbọ́ lẹ́ni tí mo rí lẹ́ẹ̀kan ẹ̀rín pé mo àgbàyìn lámọ̀nà ẹ gbọ́ ẹnìkan ni yóò jí nínú ilé ẹnìkan ni yóò kọ́ jí nínú ilé yóò àjá àwọn yòókù pẹlápẹjá ó ti jí lágbèjá ó ti jí pẹlá ìgbà tí tẹ́bí náà wà náà ṣe àjòjì ní tá a mọ́ kírun bí àbọ̀ bí aláàjì wà níwájí kó àwọn ní òjì kọ́ nínú òjì ògbólé àwa ti wéèkì a ti rí pé ọ̀nà pa fún wa a ti rí pé ìrọ̀nà gbélẹ̀ a ti rí pé kò síbi tọ́lọ́run ò sí kò sílẹ̀ tí ó mọ̀ a ti rí pé kò kí sọ́lọ́ là ń forí balẹ̀ fún tá a fẹ́ kírun bí kàbà ló máa fèsì a ti rí pé kàbà là ń forí balẹ̀ fún tí a pé kò síbi tọ́lọ́run ò sí tó a fẹ́ kírun kọjú sẹ́ni wuyẹ̀ a ti rí àwa ti rí gbogbo irọ́ tí wọ́n fi dè wá mọ́lẹ̀ a ti rí pé gbogbo lẹ̀ ló mọ́. a ti jí a fẹ́ jẹ́ ẹ̀yìn yòókù. a ti jí a fẹ́ jẹ́ ẹ̀yìn yòókù ẹ wá rí bí ẹni pé èmi àti aláàbò sọ́ọ̀bù ti ra wọn ìmọ̀ afẹ́ ba bísíǹsì alájẹ tí wọ́n bá bísíǹsì alájẹ kí wọ́n lè bísíǹsì wà lèmi kólẹ̀ ṣùgbọ́n nínú kí bísíǹsì aláwọ̀ bàjẹ́ la lè fi ríra wa lọ́kàn aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òní ó jẹ́ ká mọ iye táwa náà ní tọ́mọ abá ẹnìkan ò ní ọmọ fi máa wo bàbá kan wọn pè ń bá gbàgede mọ̀ táyé sọ̀rọ̀ gidi lọ táyé débi ọ̀rọ̀ pé ó ti sọ́ débi ẹ̀sìn ọpọlọ ó sàré rìsẹ́ẹ̀tì ni wọ́n pè kan náà láre òpè tán táyé sọ̀rọ̀ gidi lọ táyé sọ́ débi ẹ̀sìn báyìí ọpọlọ ó sì rìsẹ́ẹ̀tì náà wọ́n pé bẹ́ẹ̀ ṣe gbọ́lọ́gbọ́n tó tẹ́ ń lágbèkalẹ̀ ọ̀rọ̀ sẹ́mi tí wọ́n lágbèkalẹ̀ tí mi tá à ń sọ wájú tí mi tá à ń sọ ẹ̀yìn inú ọ̀rọ̀ sẹ́mi wáyé kí n máa kọ̀rẹ́tì yín àgbélàka ìyẹn pè. èmi ò mọ ọ̀nà tí mo lè gbà sọ̀rọ̀ ju bí mo ṣe ń sọ yìí lọ èmi ò mọ ìtàn sọ wájú ìmọ̀ ìtàn sẹ́yìn ní mo sì máa sọ ìdá ní sì máa sọ ẹ bá sọ pé ẹ ṣe àwọn kan ní pé kò mọ̀ ọ́rọ́ sọ ìmọ̀ blasphemy wọ́n ṣáàjì ẹ̀kọ́ mo sì máa sọ bó ṣe pé àwọn orúmọlẹ̀ tó gbé sẹ́nà mi ò nípa lẹ́yìn mi. tẹ́tí alẹ́ nìyẹn kò wà rẹ́ mi iṣẹ́ gan ṣẹ́ ilẹ̀ bàbá tèmi lélẹ̀ tó gbọ́ ilẹ̀ bàbá tèmi lélẹ̀ ìyẹn na Nàìjíríà ilẹ̀ Yorùbá ìyìn na Ìbàdàn sẹ́yìn gbọ́ àwọn òní mọ́ kówó bàbá tiwa fẹ́yìn kíjẹ káwọn ọmọ ẹgbẹ́ ìjọba ìjọba àlùyà wọn náà méjì ní àjì lọ́dún yìí wọn náà kìíní kan wọn máa ń kún ìjọba òfò ìwà ń kówó ọmọ ìlú lókùlókò inú ọmọ ìlú náà wá ń dùn ìjọba ò lè ronú kẹsì àgbújọba kẹsì ìjọba lórí ò lè ronú ìran tó ọmọ ìlú fẹ́ ìjọba ń fún wọn nígbà gọ́vùnà tó kọ́ mọ́ṣáláṣí faraàlú ṣé mọ́ṣáláṣí jẹ́ kọ́mpìnì ni iṣẹ́ wo ni mọ́ṣáláṣí fẹ́ mú wá ikọ̀ mọ́ mọ́ṣáláṣí fẹ́ mú wá ṣùgbọ́n tó fẹ́ ni ọkọ̀ mọ́ṣáláṣí Ìbàdàn ọkọ̀ Ṣẹ̀yìn ọkọ̀ Ẹ̀gbá ọkọ̀ Àwó ṣé gómìnà fúnra rẹ̀ mọ̀ pé kò sí investment kankan tí mọ́ṣáláṣí mú wá ni ṣé gómìnà mọ̀ pé mọ́ṣáláṣí kò contribute kankan ni owó tí wọ́n dán sí mosque kọ̀ọ̀kan tí gómìnà kọ́ tí gómìnà tí wá ń bí kọ́ owó tán lọ sí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ó lé lọ́dẹ̀ mílíọ̀n ọ̀dẹ̀ mílíọ̀n yẹn iṣẹ́ kí la fi ṣe níbi tá a kọ́ sí. ìgbà wọn ò jí kọ́ mọ́ṣáláṣí wọn fún wọn ìlú ò fararọ. mo mọ̀ wo àwọn tó wà láwùsá ìdínà mọ́ gbọ́ sálámù aláìkùm mọ́ṣáláṣí wa lójú odò afẹ́ omi ti yálẹ̀gbẹ́ ọ̀tún àwa fẹ́ kọ́ ẹ dákun tá a bá rí àti ń dáwó gbogbo ẹ̀ ń dáhùn dáhùn sóra ẹ fún adó mọ́ṣáláṣí tó wà kọ́ mọ́ṣáláṣí kí ni mọ́ṣáláṣí fẹ́ mú bá kí ló fẹ́ mú development wo ló fẹ́ mú bá community wa mo lọ sínú géètì ní Ìjẹrin mọ́ṣáláṣí wọ́n sàkọ́ ńláńlá mọ́ṣáláṣí bíi mẹ́rin nínú géètì àwọn ọmọ tó sì ń tajà nínú géètì àwọn fúnra wọn mẹ́gbẹ̀ẹ́ wọ́n ń tajà lójú ọ̀nà ibi tẹ́ kó fi gbọ́mọ́ tajà nínú géètì wọ́n á fi kọ́ mọ́ṣáláṣí ńlá mọ̀ pé orí ibi ti báyọ̀ Yorùbá ibi tí mo máa sọ pé mọ́ṣáláṣí tó sì wà nínú géètì bóyá tóbi yìí mọ́ṣáláṣí bíi mẹ́rin nínú géètì àwọn ọmọ tó ń tajà géètì wọ́n sì ń tajà kiri lẹ́gbẹ̀ẹ́ títì géètì wọ́n fẹ́ lè gbé ọjà lórí ẹsẹ̀ yín kún mọ́ta. mọ́tò ogun fẹ́ ráyè kọjá. mọ́tò ráyè kọjá ni mọ́tò lè páàkì nínú géètì àfọkàntán bá fẹ́ sambusa nìkan lè páàkì nínú géètì wọ́n á kọ́ mọ́ṣáláṣí lẹ́gẹ̀dẹ̀ bíi bẹ́ẹ̀ ni ńláńlá sínú ọjà géètì. ẹ wá bèèrè lọ́wọ́ pé mọ́ṣáláṣí tí wọ́n kọ́ sínú ọjà géètì owó wo ni mọ́ṣáláṣí ń pa fún wa
owó wo ni mọ́ṣáláṣí mú wá income wo ni mọ́ṣáláṣí yẹn mú wá káti ẹ̀ ní ṣọ́ọ̀ṣì ń fẹ́ ṣe owó fún pásítọ̀ káti ẹ̀ ń pè ṣọ́ọ̀ṣì pastors company ni ṣe é pé ẹnìkan jẹun bẹ̀ bọ̀ mọ́ṣáláṣí tí wọ́n kọ́ owó wo ló mú wá fún community. àwọn Saudi ń jẹ́ mẹ́. àwọn Saudi náà ń jẹ́ mẹ́ bí ṣe ṣe Saudi ni kábíyèsí Olódùmarè. mo bá kọ́ mọ́ṣáláṣí bó láti kó lọ tọ́dún bá parí. kábíyèsí Olódùmarè. wọ́n sì fowó wá sí project. alẹ́ bàbá Saudi ó tún proud rẹ o àwọn aláwọ̀ ò ní gbọ́n àwọn aláwọ̀ ò ní gbọ́n àwọn náà sì láwọn ò ní gọ̀ nígbà ọmọ ẹnu bàbá jẹ kí lọ ọmọ ẹnu èèyàn kí ni ọmọ ìyá jẹ bọ́mọ ẹnu kò bàbá jẹ kí ni ọmọ èèyàn ọmọ ìjà jẹ kí ni ọmọ ìjà jẹ kí ni ìyá yẹ fún mi lẹ́mu ṣẹṣẹ níta yín kí ni ọmọ ìyá abẹnu bọ́mọ ẹnu gbé ẹnu ọmọ ẹnu kò bàbá jẹ. wọn ò tí ì dáhùn yẹn wá padà lé wọn ti ń plan bí wọn ti náwó wa. kábíyèsí Olódùmarè sọ́ọ́dì gbà táwọn bíbí wa tó kú tán orí àwọn kan tó burú débi pé tí ogun bá kú bẹ́ẹ̀ wọ́n pé Allahu Akbar mọ́tò fi ṣe kúlíkúlí náà wọ́n padà fi lẹ́yìn wọn ẹ̀yà fún wọn kúlẹ̀ aláwọ̀ mẹ́wàá ẹlẹ́mìlẹ̀ mẹ́wàá àti ẹ̀ wọ́n tún láwọn dúpẹ́ wípé wọ́n kúlẹ̀ mí mọ́ ẹ̀yin tó rí bá pé ẹ̀yin mọ̀ ń já ilé dáhùn tó àwọn kan wà dé pé alẹ́ yìí sọ pé ẹ̀hún náà sọ pé òní pòfẹ́sọ̀ àbíkílẹ̀ sọ pé òní mo lórí múíkì àbíkílẹ̀ ogun ẹ̀ múlíkì àbíkílẹ̀ ọkọ rẹ̀ ó ní pòfẹ́sọ̀ ó ní mo sọ pé Islam ilẹ̀ mímọ́ mo tún wo irọ́ pọ̀ jù àti kẹtọ́ sọ kókó yàwó bí mẹ́jọ oníyàwó mẹ́ta àbíkílẹ̀ pé àwọn méjì wájú kò báyẹ̀ kẹ́ nígbà tá a dé àràfà àwa sọ ibi tí sẹ́tì ẹ̀pọ̀jù sí ni nìkan kọ́nà gbà nígbàdà fún wa iṣẹ́ mímọ́ ni alọ́lẹ̀ mímọ́ pé ẹ̀yin méjì sí àwọn méjì sí sọ̀rọ̀ wèrè wọ́n sì sọ̀rọ̀ rùnrùn wọ́n sì ń takọ̀rọ̀ sọ ibi tá a ti rìn jù ìgbà tá a fẹ́ lọ lẹ́kúta àṣetánì olórí burúkú àwọn olórí burúkú wọ́n gbé pílà lẹ̀ ẹ̀yin wá ń mọ̀kúta ẹ̀ wá sọ̀rọ̀ pílà. wọ́n lọ sọ kùmásì dání àwọn èèyàn ló lọ ń bá àṣetánì páàkì òkú fún nígbà rí miss honesty àwọn èèyàn bá àṣetánì ò lè páàkì òkú fún rẹ̀ àwọn èèyàn ló ń páàkì ẹ̀. mùsùlùmí kan ló sẹ́ndì fídíò tá a ṣẹ̀wò tán ẹ̀ sí mi ó ní bọ́yẹn sọ ọkọ̀ àṣetánì kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ eléyìí ò ṣe pé eléyìí ò sọ ọkọ̀ àṣetánì eléyìí lọ́ọ́ ṣeré páńbẹ́ o ẹ wo bóyá sọ̀kò. nítorí ọ̀kẹ́ àṣetánì ò ní stupid nìyẹn tí wọ́n kọ́ káàkiri àmì yẹn kó mọ sọ́ àlòkù yẹn ni kálí àwọn pé Allah ti gbà nígbàdà fún wọn. so ṣètọ́nù òun ló mọ ibẹ̀ yẹn ibi tẹ́mi wò yẹn Julius Berger ló ṣiṣẹ́ bẹ́ẹ̀ o Julius Berger ló kọ́ bẹ́ẹ̀ yẹn torí balẹ̀ máa sọ fún mi pé ṣètọ́n ó wà níbi tí wọ́n fi blọ́ọ̀kù àbí kò ṣe blọ́ọ̀kù lọ fi mọ bẹ̀ ni. Allah ò rí ìbàdàn oko gbà àṣetánì òròkó mu òkò bá ṣètánì wọ́n sàásà lọ páàkì ẹ̀ ó tún lọ kó síbi tó ti rí kó ní. next year. ẹ̀yin ìjọba ẹjọ́ káwọn náà bá wọn bẹ̀bẹ̀ ẹjọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́wọ́ àwọn ọmọ yín náà ní àríbi tí wọ́n sí ẹ má jẹ́ wọn kú tán Oríyọmí tiwa wà láàrin wọn olólùfẹ́ mẹ̀kúnnù ló yọmí ẹ dákun ẹ àwọ tí ogun ẹwọ torí yọmí olólùfẹ́ mẹ̀kúnnù ni ṣùgbọ́n kò sí tí wọ́n ní kò sí táwa fi ṣe rí tí náà kí o ṣe bí àwọn ti Oríyọmí díẹ̀ ẹ̀ sọ ti gbogbo àwọn yòókù náà kọ́mọ̀ tí ẹ̀ jẹ́ pé orí ẹni tó rí Yọmí bàbá kéèsì kọ́ yẹ gbọ́dọ̀ rẹ̀ ní já àtọ́rí ìdá sí àkà. Salamu alaikum warahmatullahi wabarakatuh. So lórí ọ̀rọ̀ tó ń lọ ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń wọ DM ẹ̀yin tẹ́ pè mí àìrọ̀rùn báwo ló ṣe jẹ́ ẹ̀yin tẹ́ ń wọ DM ẹ̀yin tẹ́ ń DM náà láàárọ̀ yìí pé báwo kò tí ì sí yàtọ̀ kankan o most mi inú wa lè ní sí i need to get ticket láti move nítorí ààrí means kankan àwọn ọ̀tọ̀ làwọn tó ra ticket 1.4 ní àná ọ̀tọ̀ làwọn tó rà ní àwátara ní èlé nígbà tá fi 4 million wá sí Hajj tó tó jẹ́ pàwọ́ lásán fowó ra ticket 1 point something padà sílé tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run àwọn èèyàn ṣì pọ̀ níbí ìbàyí rẹpẹtẹ tí ó ṣe gbogbo wa lọ́lọ́run fún lágbára ẹ̀ láti rí owó kójọ bẹ́ẹ̀ láti fi ra kínní
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share ṣe gbogbo tẹ́ fẹ́ share sáwọn èèyàn wà bí tí wọ́n need help rẹpẹtẹ oúnjẹ àti jẹun wàhálà ni káìsì alátagúngún la dàpọ̀ láàárọ̀ yìí tá jẹ mi mọ́dún tí mo ti jẹ géṣàgbẹ̀rún